Ojú, imú, ẹnu, eyín, ahọ́n. Ojú máa ń tì. Oya wo. Ojú máa ń tì. Oya etí. Èjìká. Ọrùn. Àyà. Ikùn. Itan. Orúnkún. Ẹsẹ̀. Ojú. Ọmọ ọdún méjì. Tàbí sí Amẹ́ríkà. Kò tí dé Nàìjíríà rí. Kò gbóyìnbó. Pẹ́ ṣe rí yẹn. Màmá ẹ̀ ní ìta ló máa ti lọ kóyìnbó. A gbọ́dọ̀ sọ òyìnbó sí nínú ilé àfi Yorùbá. Kẹ̀kẹ́. Kẹ̀kẹ́. A, B, D, A, F, C, G, B, E, E, G, O, Ọ̀pìrì, sí, ṣí, tì, U, wí, yí. Òjò ń rọ̀. Ṣeré Inú ilé. Máa wọnú òjò. Ojú tí. Gbogbo ẹ̀ ló mọ Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Gbogbo ẹ̀ ló mọ̀ ṣá. Yorùbá la fi ń tọ́. Yorùbá ló fi ń tọ́. Gbogbo àwọn kíní YouTube Yorùbá yẹn òun ni ẹ̀rí ọmọ ọdún méjì. Ìdí tí ètò yín ṣe pàtàkì nìyẹn. Torí mo fẹ́ ṣe rí pé Yorùbá mi ò fi bẹ́ẹ̀ dá. Ẹni tẹ́ kẹ́kẹ́ bí lèrè lélẹ̀. Èdè Gẹ̀ẹ́sì lọ fi tọ́. Àbí èdè Gẹ̀ẹ́sì lọ fi tọ́ mi ìdẹ fẹ́ kí ọmọ mi jẹ́bi tèmi. Mo ti ní pé òun ló máa kọ́ mi ní Yorùbá. Inshallah. Abẹ́rẹ́ ọmọ ọdún méjì ṣe rí. Ó ti ní ìtọ́ba dẹ́ta ló máa lọ kóyìnbó. Ìta ló ti máa kóyìnbó. Yorùbá ní nínú ilé. Wàláì tẹ́ bá rí bó ṣe rí lọ́kàn mi báyìí ṣe rí ẹrù òkè máa ń bà mí mi kò wù mí kí n máa fò ṣùgbọ́n torí tọmọ yìí mo fẹ́ wá sí Amẹ́ríkà lọ́dún. Ẹ máa bọ̀ New Jersey láwà. Ẹ máa bọ̀ ṣe rí pé ṣe gbọ́ ó ní kẹ́ máa bọ̀. Ó kọ́ ti sọ fún yóò ní kẹ́ máa bọ̀. Ó ní ẹ máa bọ̀. Wàláì mò ń bọ̀. Mo dẹ̀ fẹ́ pé mo dẹ̀ ní pé Yorùbá ìjìnlẹ̀ ló máa sọ pé ká máa sọ window ká máa sọ no fèrèsé ọkọ̀ òfurufú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọkọ̀ ojú irin ọkọ̀ omi àní sọ èdè Gẹ̀ẹ́sì pé Yorùbá yẹn ni mo fẹ́ kó mọ̀ dáadáa. Tútù ọkọ̀ ojú irin. Abẹ́rẹ́ màmá ti ń kọ dé 30 ọgbọ̀n. Bẹ́ẹ̀ni ọgbọ̀n ó mọ one day ìkàndé ọgbọ̀n bẹ́ẹ̀ni adẹ máa gbìyànjú bóyá bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ya máa gbìyànjú dé 40 ogójì. Ọmọ ọdún méjì tàbí sí Amẹ́ríkà. Orun ti ń kún. Ṣé máa bí wọ́n lérè ní ìbéèrè àbí? Wọ́n ní wọ́n ọ̀gbọ́n lè rẹ̀. Ṣé wàá pàtẹ́wọ́ fúnra? Pàtẹ́wọ́. Ọmọ dáadáa. Ẹ bá mi fi Zell ní ránṣẹ́. Mo máa fi $50 ránṣẹ́ sí. Jíwọ́ sọ pé ẹ ṣe ó yá jíwọ́. Ẹ ṣe. Jíwọ́. Ó dàbọ̀ wá àti sọ ó dàbọ̀. Wọ́n ti sọ dàbọ̀. Ó nígbà tán bá sọ dàbọ̀. Mi dẹ̀ mi ò mi. Ó yẹ ká lè fi bẹ̀rẹ̀. Mo ti sọ mo fẹ́ kó bá yín sọ̀rọ̀ nígbà tó ti fi ètò yìí hàn mí. Mo ti ní àwọ̀ Zayn máa ka 1 2 3 fún wọn. Ó máa sọ Yorùbá sí wọn. Ó ń tijú, ó máa ń tijú gan, ó máa ń tijú, ó ní tijú ni. Tó ọjọ́ bá ti yá wá sí Amẹ́ríkà ẹ gbọ́dọ̀ dọ̀dọ̀ wa o. Táwa náà bá ti wá Nàìjíríà, a fẹ́ wá ètò yìí. Bóyá ẹ máa ṣe ti kids version. Àwọn àtàwọn ọmọdé tó máa ti ìbéèrè tó máa rọ̀ gan-an fún àwọn ọmọdé ṣe mọ̀. Tó bá ti wá, ó wà lára ìdí tí mo fẹ́ fi wá sí Amẹ́ríkà. Àwọn èèyàn tó ń sọ fún mi, èèyàn kan náà ti ní Zell yín náà
pé wọ́n fẹ́ fún lówó mo máa. Only bank account o máa send ẹ sí gbogbo yín only bank account. Ẹ wò máa drop ẹ sí. Máa fi ránṣẹ́ ẹ fi ránṣẹ́ sí mi. Ọlọ́run o. Zayn, ìwọ ló yà wọ́n lẹ́nu báyìí. Zayn ìwọ ló yà wọ́n lẹ́nu. Orun ti ń kù bẹ́ẹ̀ ṣaṣọ pé èèyàn ti fẹ́ kí mo ti ó ti ìdí tí mo fẹ́ fi wá sí Amẹ́ríkà ó ti wá kan dandan fún mi báyìí. Tẹ́lẹ̀ mò ń sá pé mi ò fẹ́ wá lọ́dún tó ń bọ̀ ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wà yẹn ó ti wà lára ìdí tí ó ti wá kún fún mi láti wá. Mo máa mẹ́sẹ̀jì yín. Mo máa wá mo fẹ́ wá rí mo fẹ́ wá bá ṣeré. A máa ń wo ètò yín tá bá ti drop episode báyìí gbogbo wa la máa ń wò àjọ máa ń wò ni òun náà máa ń wò. Zayn àbí. Zaynudeen. Zaynudeen. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Zayn la máa ń pè é.